Majesty Ọba Wàsíù Oyèdélé Sàká Olókolónìgidi second Ìlúfẹ́mi lóye wà Ilero ti ìlú Ilero ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwa lọmọ Ilero ṣọ̀pẹ̀ ọmọ abẹ́rẹ́ ọmọ ìkíni ọmọ abílàgbà Ilero dúdú ta mú jọba ní tuntun. Àwa lọmọ orí la fi ń pa kànílà orí ni wọ́n fi ń retí sọ́ba. Àwọn tí ò mọ̀kàn tí wọ́n mọ̀kàn ni wọ́n máa sọ pé orí la fi ń pa kànílà wọ́n ní kù mọ̀ pọ́npọ́ òun la fi ń pa kànílà orí la fi ń lè kéde sọ́ba. Àwa lọmọ Òṣogùn ṣọlọ́mọrí odó ọmọ aráàlá kì í ti sun omi àfàìrò òjò. Àwa lọmọ Olókolónìgidi Àlàbí ló lè sọ ẹ̀ ṣàṣàyàn ní fẹ́ni lẹ́yìn tá ò bá sí nílé ẹrú tọmọ ní fẹ́ni lójú ẹni. Àwa lọmọ Bádìméjì abàrúgbó àgbàdo òkóòrè kòtò sá òtò rí gégélé. ọmọ Ẹlẹ́rọ ṣọpẹ́ o ọmọ Ẹlẹ́rọ ṣọpẹ́ o àwa lọmọ abẹ́rẹ́ ọmọ òkìní ọmọ lẹ́gbọ̀mọ ọmọ dẹ̀dẹ̀ ògbẹ́rú ọmọ dẹ̀kan ògbẹ́rú ògbèsùn ará ìlà kì í dé sùn mi àfàìrò òjò ní mara aládé sùn mi ọmọ òkèlá òṣègùn lóòrùn yàyí rẹ pàlálà ògùnlá àwọn tí ó gbọ́n àwọn tí ó mọ̀ràn wọ́n ń pórí láfi pàkà nílà o orí ni wọ́n fi ṣe kótó mi àwa gbọ́n àwa sì mọ̀ràn ṣé bí kù mọ̀ pọ́npọ́ ṣé bí kù mọ̀ pọ́npọ́ láfi pàkà nílà o orí láfi rékéndé sọ́ba. gẹ́gẹ́ bí ọba Òkè Ògùn wàá rí pé àwa nìkan ká la wá ó fẹ́ jẹ́ pé gbogbo ọba Òkè Ògùn ló wà níbí báyìí bá a ṣe máa ń ṣe náà ni àtọ́ wọn pé tí a máa jọ ń jẹ pọ̀ bákan náà ní choice than to come together mo rò pé ohun tó ń ṣẹlẹ̀ yẹn ẹ rí i pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Òkè Ògùn ló wà tó lù at least develop torí àwọn ìpèníjà ìlọsíwájú yìí ló ń fà tá a fi ń foríkorí báwo la ṣe máa bọ́ nínú poverty tó wà lókè òun méjọ́lé ohun tó jẹ́ ká máa unite yẹn pàápàá jùlọ lásìkò tó jẹ́ pé security challenges pọ̀ àjọṣe wa ló ń jẹ́ kí kó mọ níwọ̀nba bó ṣe wọ̀n yẹn. orúkọ mi ni Alhaja Fatima Ọmọlára Hamzat aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Fatix Wax adúpẹ́ fọ́lọ́run ọba tó fún wa láradà ṣe àwọn pẹ́tẹ́ wọn bá ti ní intention dáadáa lórí nǹkan tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe Ọlọ́run máa pèsè ọgbọ́n yìí tí Ọlọ́run náà ló ń kọ́ wa mọ̀ ṣe tá a fi rí ṣe àtọ́pẹ́dọ́pẹ́ àwọn èèyàn tí wọ́n ń fún wa ní ọgbọ́n pé ẹ ṣe báyìí táwa náà dẹ̀ ń lò. Ilero ọmọ ṣogun sọmọ rí ojú ọ̀tẹ̀ yẹn Alábí ọ̀gán ló lọ lálàdìrẹ òróró tí ń bẹ nínú àìjèrè ó ṣe ti gidi kan bá ká o ó gbé gidi nàgà o nítorí kó má para gálábùtọ̀ jẹ ni Elérò síwájú Elérò síwájú torí bó síwájú bàbá ta ló lè dá àfin lọ Elérò dúdú ọmọ ìlà ọ̀la lọ Elérò pupa ọmọ ìlà ọ̀la lọ Elérò ọmọ fàgbà ìlà nílé ìlà ọ̀rọ̀gùn tá a bá ń porí akọni kábídẹ̀ halẹ̀. àwọn tí ẹ bá fẹ́ ṣe láyé tó bá ti fi Ọlọ́run ṣe alákọ̀ọ́kọ́ nǹkan náà máa yọrí sí rere àti pàápàá tí èèyàn bá jẹ́ olórí gẹ́gẹ́ bíi tiwa yìí á máa béèrè ọgbọ́n ìmọ̀ àti òye lọ́dọ̀ Ọlọ́run á pe àwọn ọmọ wa nílé lóko lẹ́yìn òde à ń bá wọn ṣèpàdé lóòrèkóòrè gbogbo àjọ ń dámọ̀ràn torí pé igi kan kò dágbó ṣe ọgbọ́n làbíjọ́ ń ṣe òun ló jẹ́ kí èlò rèdè yìí kó yọrí sí rere àkójọpọ̀ àwọn ọmọ wa tó wà káàkiri nílé lóko lẹ́yìn òde àwọn ẹlòmíì wà tó jẹ́ pé ó ti pẹ́ tó ti wálé àwọn ẹlòmíì wà tó jẹ́ pé wọ́n kàn bí wọn sí òkèèrè ni wọ́n fẹ́ wálé rárá tí a bá ṣe àkójọpọ̀ yẹn a máa fìfẹ́ wọn síra wa a jẹ́ kí wọ́n mọ̀ pé ilé làbẹ́ òsinmi oko kájọ máa
ṣe ìlú kí ìlú lè dàgbàsókè. mo kí Ilero ti ìlú Ilero àti gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣe Ilero Day tí wọ́n ń ṣe Ilero Day lọ́wọ́ báyìí lágbára Ọlọ́run mi wa yóò ṣe ọ̀pọ̀ ọdún. wọ́n bá ti kí gbogbo àwọn ọba wa tí wọ́n wá látòkè Ògùn bẹ̀rẹ̀ látòrí Ọ̀kẹ̀rẹ̀ tilẹ̀ Ṣakí àti gbogbo àwọn ọba àyókù tí Ilero dárúkọ nítorí àwọn ọba tá a wá látòkè Ògùn apọ̀ Ọlọ́run ọ̀dẹ̀ ní jẹ́ kí ìlú kálukú ó bàjẹ́. ìkan tí a fi máa ń ṣe day náà láti kó àwọn ọmọ wa both at home and in diaspora. We used to bring them together because of the development of the town. anywhere tí wọ́n bá wà wọ́n lè mọ̀ pé ọmọ ìlú táwọn ṣe ni wọ́n sì múra láti fún development ibẹ̀. ohun tá a máa fi ń kó wọn jọ nìyẹn. Ọlọ́run sì máa bá a ṣọ́ wọn. Ọlọ́run máa ṣọ́ ògo wa. Fọláṣadé Azizat Abẹ́wò Nurudeen ìyálọ́jà general fún gbogbo Ọ̀yọ́ state àti southwest market traders association of Nigeria. ìyá wálé ni bó tiẹ̀ jẹ́ pé àwa ṣe ọdún Ilero Day ṣùgbọ́n gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan ò mọ̀ pé ibí ni mo ti dàgbà. ọmọ ìlú Ilero ni màmá tó bí mi lọ́mọ. first primary school tí mo kọ́ lọ òun ni AUD primary school tá a ti ṣe Ilero Day lónìí. so mo wálé láti wá bá àwọn bàbá mi àti ìyá mi ṣe ọdún ni. ohun tí ó gbé wa dìde nìyẹn. láfi wá kó gbogbo àwọn aṣojú ọlọ́jà ní Ọ̀yọ́ state láfi kó wọn sẹ́yìn pé wọ́n wá sílùú mi láti wá mọ ibi tí mo tún ti jáde wá láti wá bá wa ṣe ọdún. ohun tá a fi wà ń bílẹ̀ nìyẹn. òun ni bọ́ǹbọ́ tí ń bo Fúlàní lójú òun ni dáńdá tí ń dáadáa omi lọ́nà o kékeré ata kò ṣeé fi bọ́jú Ilero ní ọ̀gbàǹgbà tí ń gbára àdúgbò gbogbo ní tèdè tọmọtọmọ ni ó gbó níbi iṣẹ́ láì lábùkù ó gbára Iléṣà lọ́wọ́ amúnisìn ó gbára Ìpàkó tí pínpín ò gbọ́dọ̀ gbìn tí Fúlàní ò gbọ́dọ̀ rúkẹ́ tí dá omi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí bárípa ò gbọ́dọ̀ tàfírí bó bá jẹ́ tọ̀tẹ̀ ká mú tElero kúrò. ọmọ abẹ́rẹ́ ọmọ kínní Ilero ní tẹ́lẹ̀ rí ogbó tó di Ilero. inú mi dùn torí gbogbo bá ṣe rò ń kó máa lọ lọ́dún tó wá bá a ṣe ó tún wá ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn jàǹkànjàǹkàn tó wá àwọn èèyàn tí yáyá wọn tí àìlákòókè òkun gbogbo wọn wá ní wọn bá aṣọ ọdún àdúpẹ́ fún gbogbo àwọn tó dẹ̀ wá náà Ọlọ́run tó ṣọ́ wọn débi aṣọ àwọn kàṣẹ́ wọn láyà tàlàáfíà. dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aráàlú gbogbo àwọn ìgbìmọ̀ Ilero Day pátápátá ní ìlú dákọ̀ gbogbo wọn tán látòrí alájà Fatima Fatiz ìyá wa lóṣòdì àtàwọn progressive of Ilero gbogbo ọmọ ìlú lápapọ̀ in short gbogbo wa lájọ ṣe kò ń ṣèyàn kan Ọlọ́run máa fún wọn lókun àtàgbára ìlú Ilero yà á gbé wọn sówó àlàáfíà fọkànbalẹ̀ gbogbo àwọn ọmọ ìlú Ilero nílé lóko lẹ́yìn òdì nílùú òyìnbó lágbára Ọlọ́run á kórè kó délé wọn ò ní gbé sájò lágbára Ọlọ́run. ẹni bínú ẹ Oyèdélé má bínú sí o ẹni bá ń bú ẹ ọba sàkájà kún má bàjá Kùránì ló wípé nàṣàlì àkàwọ̀ àbútar ẹni bínú ẹ ṣó mọ̀ pé oore ti tán fún ẹni bínú ẹ Oyèdélé má bínú sí o ẹni bá ń bú ẹ ọba sàkájà kún má bàjá Kùránì ló wípé nàṣàlì àkàwọ̀ àbútar ẹni bínú ẹ ṣó mọ̀ pé oore ti tán fún. àkọ́kọ́ màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà ìlú àti gbogbo àwọn ọ̀dọ́ rẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn Ilero Day committee town planner Bọ̀dé Ládépò tí wọ́n jẹ́ chairman tí alájà wa Fatima Fatiz alájà olówó tí wọ́n jẹ́ vice àtàwọn other executive mo dúpẹ́ lọ́wọ́ wọn àwọn ni wọ́n lọ́lọ́run lò láti lè jẹ́ kí Ilero Day yìí kó ṣeé ṣe àmú kí gbogbo wọn pátápátá ó dẹ̀ kí gbogbo àwọn ọmọ ìlú nílé lóko lẹ́yìn òdì náà tí wọ́n dá sí ètò torí gbogbo wọn náà la pè tí wọ́n dẹ̀ dáwó mi ì lè dárúkọ wọn tó mú kí wọn mo wá kí àwọn ta tó fìwé pè láti ìta náà tí wọ́n jẹ́ wa tí wọ́n dẹ̀ donate owó fún wa gbogbo àwọn kábíyèsí tí wọ́n wá láti orí kábíyèsí Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí ọba Sọ̀bíọ̀ Khalid Oyeniyi mo dúpẹ́ lọ́wọ́ Ondo ti Òkè Ògùn mo kí gbogbo àwọn lọ́balọ́ba tó wà lókè Ògùn pátápátá pípé wọ́n ṣe wọn kú ìnáwó Ọlọ́run máa wà pẹ̀lú wọn a máa rí nǹkan rí bára wa ṣe mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí oníbà ẹkùn àti kábíyèsí onídìí Ọ̀kẹ́ tí wọ́n wá látẹ̀kọ́ tí wọ́n fi lé àtọ̀nálẹ̀ all the way from Lagos láti wá bá wa grace occasion mo kí wọn pípé lágbára Ọlọ́run àbòdé ń tolókun àbòdé ń tọlọ́sà gbogbo nǹkan tẹ́lẹ̀gẹ̀ ìbàdàn ìbá ti fọwọ́ bà ó máa ń dùn ní àti àwọn ìyálọ́jà Òṣòdì gbogbo wọn la kí pátápátá
àti gbogbo àwọn tàbí jẹ́ chairman of the day gbogbo wọn ni àkí ọlọ́run máa wà pẹ̀lú wọn. àná ọmọ Ilero nínú wa but matron club wa ọmọ Ilero ní Fatix so torí ẹ̀ la ṣe wà mú. A social club ni wa then when we see someone as a socialite a máa ṣe follow up pé jẹ́ ẹni yìí jẹ́ ẹni tá a lè bá ṣe tá a lè jọ wúlò fúnra wa àgbàdo àkọlọ́run fún lẹ́mìí gúngún àtàlàáfíà rẹ̀. ìmọ̀ràn mi fún gbogbo ọmọ ìlú Ilero nílé lóko ni wípé àjò lè dàbí ilé o tẹ́nítẹ́ní kàn jẹ́ ká jọ ṣe ètò bí ìlú Ilero yìí á ṣe dàgbà síwájú sí i tí eku máa ké bí eku tí ẹyẹ máa ké bí ẹyẹ tí ìfẹ́ tó ju tàtẹ̀yìn wá lọ tó máa fi jọba láàrin wa gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà ká dídìjọ máa jọ ṣe kó lè gún régé.